Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 28 oṣù keje ọdún 2025. Àkòrí: sísọdimímọ́ fún ìlò Ọlọ́run. Ìwé orin 3-5-1. Gba ayé mi, Olúwa. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí náà, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1. Bíbélì kíkà. Ìwé Kíróníkà kejì orí 29 ẹsẹ̀ 1 dé 11. Ẹni ọdún 25 ni Hesekiah nígbà tó bẹ̀rẹ̀ sí í jọba. Ó sì jọba fún ọdún 29 ní Jerúsálẹ́mù. Orúkọ ìyá rẹ̀ sì ni Àbíjà, ọmọbìnrin Sekariah. Ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Dáfídì bàbá rẹ̀ ti ṣe. Ní ọdún kìíní ìjọba rẹ̀, ní oṣù kìíní, ó ṣí ilẹ̀kùn ilé Olúwa, ó sì tún wọn ṣe. Ó sì mú àwọn àlùfáà wá àti àwọn ọmọ Léfì, ó sì kó wọn jọ sí ìta ìlà oòrùn. Ó sì wí fún wọn pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ọmọ Léfì, ẹ ya ara yín sí mímọ́ nísinsìnyí, kí ẹ sì ya ilé Ọlọ́run àwọn bàbá yín sí mímọ́, kí ẹ sì kó ohun àìmọ́ náà jáde kúrò ní ibi mímọ́. Àwọn bàbá wa ṣáà ti dẹ́ṣẹ̀, wọ́n sì ti ṣe ibi ní ojú Olúwa Ọlọ́run wa, wọ́n sì ti kọ̀ ọ́ sílẹ̀, wọ́n sì ti yí ojú wọn padà kúrò ní ibùgbé Olúwa, wọ́n sì ti pa ẹ̀yìn wọn dà. Wọ́n ti ti ilẹ̀kùn ìloro náà pẹ̀lú, wọ́n sì ti pa fìtílà. Wọn kò sì sun tùràrí, bẹ́ẹ̀ ni wọn kò rú ẹbọ sísun ní ibi mímọ́ sí Ọlọ́run Ísírẹ́lì. Nítorí náà, ìbínú Olúwa wá lórí Júdà àti Jerúsálẹ́mù, ó sì fi wọ́n fún wàhálà àti ìyanu àti ẹ̀sín, bí ẹ̀yin ti fi ojú yín rí. Ṣáà wò ó, àwọn bàbá wa ti ipa idà ìṣubú, àti àwọn ọmọkùnrin wa àti àwọn ọmọbìnrin wa àti àwọn obìnrin wa wà ní ìgbèkùn nítorí èyí. Ǹjẹ́ ó wà ní ọkàn mi láti bá Olúwa Ọlọ́run Ísírẹ́lì dá májẹ̀mú, kí ìbínú rẹ̀ kíkan kí ó lè yí padà kúrò lọ́dọ̀ wa. Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jáfara nísinsìnyí, nítorí tí Olúwa ti yàn yín láti dúró níwájú rẹ̀, láti sìn ín, àti kí ẹ̀yin kí ó máa ṣe ìránṣẹ́ fún, kí ẹ sì máa sun tùràrí. Ẹ̀kọ́. Nígbà tí Hesekiah bẹ̀rẹ̀ sí ní jọba, ó jẹ́ ọmọ ọdún 25 péré. Síbẹ̀, ìjọba rẹ̀ kìí ṣe nípa ti òṣèlú tàbí ti ìwà ipá, ṣùgbọ́n ìjọba rẹ̀ jẹ́ dídá ìsìn Ọlọ́run alààyè padà. Ó yàtọ̀ sí bàbá rẹ̀ Ahasi, ẹni tó darí Júdà sínú ìbọ̀rìṣà. Hesekiah rìn ní ọ̀nà Dáfídì baba ńlá rẹ̀, ó sì ṣe èyí tí ó dára lé ojú Olúwa. Èyí rán wa létí pé ìwà bí Ọlọ́run tòótọ́, ènìyàn kì í jogún rẹ̀. Ó jẹ́ ohun tí a máa ń ṣiṣẹ́ fún. Bí ó ti wù kí ìpilẹ̀ṣẹ̀ wa jẹ́, a gbọ́dọ̀ yàn lójoojúmọ́ láti máa bu ọlá fún Ọlọ́run ju ohun gbogbo lọ. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 13. Ìgbé ayé wa ní láti ru àwọn ẹlòmíràn sókè sí ipa òdodo. Ojúṣe àkọ́kọ́ tí Hesekiah ṣe ni ṣíṣí ilẹ̀kùn ilé Olúwa sílẹ̀ àti ṣíṣe àtúnṣe tẹ́ḿpìlì, ibi ìjọsìn tòótọ́. Ó kọ́kọ́ kó gbogbo àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì jọ, ó sì pàṣẹ fún wọn láti sọ ara wọn di mímọ́, kí wọ́n sì ṣe àtúnṣe ilé Olúwa. Èyí ń ṣe àfiwé òtítọ́ ìgbà gbogbo fún wa wípé kí a tó lè mú ilé Olúwa bọ̀ sí ipò, ìránṣẹ́ Ọlọ́run ní láti kọ́kọ́ sọ ara rẹ̀ di ọ̀tun. Ìsọjí tí ó bá bẹ̀rẹ̀ láti inú ẹ̀mí ni yóò ru gbogbo ènìyàn àyíká wa sókè. A kò lè fún àwọn ènìyàn ní ohun tí a kò ní. Ìwé Tímótì kejì orí 2 ẹsẹ̀ 21. Ìgbólò wa fún Ọlọ́run yóò dá lórí bí a bá ṣe fi gbogbo ayé wa jìn fún Ọlọ́run nípa ìsọdimímọ́. Ìwé mímọ́ fi ìdí èyí múlẹ̀ pé ẹ̀mí ni Ọlọ́run,
Àwọn tí ó máa sìn ín kò lè ṣaláì má sìn ín ní ẹ̀mí àti ní òtítọ́. Ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ kẹrìnléníogún. Nípasẹ̀ ìrònúpìwàdà nìkan ni àánú àti ìsọjí tòótọ́ ṣe lè wáyé nínú ayé wa. Ẹ̀kọ́ àmúrelé. Nítorí náà, ẹ jẹ́ kí a sọ ara wa di mímọ́, ká sì sọ ìjọsìn wa di ọ̀tun, àti ká máa rìn ní òtítọ́ nínú iṣẹ́ tí Ọlọ́run ti yàn fún wa. Àdúrà. Olúwa, sọ ọkàn mi dọ̀tun fún ìpè rẹ. Ràn mí lọ́wọ́ láti máa rìn ní ìwà mímọ́ nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ní òtítọ́ àti òdodo, kí ayé mi lè gba ìtara ọ̀tun nínú ìjọsìn mi ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la. Ó dàbọ̀.